kà sára pásítọ̀ kí sọ yá kìlómẹ̀ ẹjọ́ kàn yín lè rí mo ti rántí sí pé gbogbo àwọn tó lọ sí ṣọ́ọ̀ṣì yín tí wọ́n bá ti speak in tongue gíra ọlọ́run ò bọ́ sáàárín wọn ni àmọ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí èkó ṣe ṣọ́ọ̀ṣì yín rìn mọ́ wá wọ́n fẹjọ́ kan náà sùn yín wọ́n ní pé ọ̀gbẹ́ni kan náà lọ jí owó investor ọmọ ṣọ́ọ̀ṣì yín rìn ó lọ jí owó investor ó gbé wá sí ṣọ́ọ̀ṣì ó fi wá ṣe charity àwọn tó dẹ̀ ní owó wọ́n wá sí ṣọ́ọ̀ṣì yín wọ́n wá protest ẹjọ́ ìgbà wọn lè máa gbé owó wọn padà fún wọn àwọn kan blame yín àwọn kan náà ò blame yín àmọ́ ọ̀rọ̀ yẹn láti wà very sensitive ń pa ẹ̀ tí èèyàn bá lọ jí owó gọ́ọ̀mẹ̀ntì ń sin tó gbé lọ sí pàtí ojú yìí bí àbí 200 million ó nà fún Wàsíù ó kó àwọn tó kù ó fi gbé olóṣó ó chacha play wọn lọ ṣe bẹ́ẹ̀rẹ̀ gbà tó dẹ̀ rán owó tán tí wọ́n bẹ̀rẹ̀ sí investigate ìbò ṣe rán owó náà ṣé wọ́n máa lọ bá King Wasiu Ayinde Marshal wọ́n máa gba owó lọ́wọ́ ẹ̀ owó tó yẹ pé ó rí rí nà fún Marshal àárín lọ́fẹ̀ẹ́ àbí olóṣó náà fẹ́ lọ gbowó lọ́wọ́ ẹ̀ àbí airline tó charge náà fẹ́ lọ gbowó lọ́wọ́ ẹ̀ ìyẹn case 1 pass mark yẹn àmọ́ case 2 tí mo ní rí ọ̀rọ̀ yín náà rí ti pé ìgbà wọn rẹ̀ ti bá yín sọ̀rọ̀ pé èèyàn ọlọ́run rìn yín ọ̀gbẹ́ni tó jí owó náà tó wá fi owó náà gbé fún ọlọ́run ẹjọ́ ẹ gbé owó náà padà àbí ọlọ́run ló gbowó lọ́wọ́ yín ní ṣe bẹ́yìn rẹ̀ gbowó lọ́wọ́ wọn ọ̀rọ̀ religion yẹn gan pẹ̀lú nǹkan tó ń gbà ló jẹ́ tí ẹ mọ̀ everybody man of God everybody man of God tànà bí irun yín tó kọ man of God sí ààrẹ ìkọ̀ọ̀kan náà ni wá ṣé àwa ni man of devil rí àjọ wà ní o everybody mọ̀ bí gbogbo náà ṣe ń lọ o ẹgbẹ́ owó olówó rẹ̀ ọmọ wọn ṣe é kà ọ̀sẹ̀ tàbí ọdún gbogbo ẹ̀ hàn káṣírin.